Sele kan pé Pasuma àti Portable lólórin nínú ètò Asale Iyin Lariwo bá sọ wọ̀nyí lohun táwọn èèyàn ń wí. Láti ìgbà tí ìwé ìpè tó ń fọ́n rere kéde Asale Iyin Ankara lẹ́ka Soosi Sele kan ti jáde níbi tí wọ́n ti pe olórin Fuji Alabi Pasuma àti gbajúgbajà olórin takasufe ní Habib Òkìkíọlá tí ọ̀pọ̀ mọ̀ sí Portable ọmọ Ọlálọ́mí láti wá kọrin láwọn èèyàn ti ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ nípa ṣọ́ọ̀ṣì náà. Ọjọ́rú ọjọ́ 29 oṣù kọkànlá ọdún 2023 ní ìwé ìpè náà tó ń fọ́n rere Asale Iyin ọ̀hún yìí jáde sórí ayélujára ìkànnì Facebook. Ẹ̀ka ìjọ mímọ́ ìjọ Sele náà tó pe Pasuma àti Portable ni wọ́n pe orúkọ ẹ̀ ní Land of Goshen Cathedral. Yàtọ̀ sí Pasuma àti Portable tí wọ́n jẹ́ olórin ayé, àwọn elétò náà tún pe ọmọbìnrin olórin kan tórúkọ rẹ̀ ń jẹ́ Mesua. Evangelist Sunday JP táwọn èèyàn tó mọ̀ sí the governor Ebudola one of Lagos ní pásítọ̀ tó hàn nínú ìwé ìpè ọ̀hún tó lu orí ìkànnì ayélujára. Èrò àwọn èèyàn sọ̀tọ̀ọ̀tọ̀ lórí ìwé ìpè náà níṣẹ́ làwọn kan ní ìbàrẹ̀ ayé tí ó jẹ́ ìsọ̀tà sí Ọlọ́run ní èyí, nígbà tí àwọn míì sì sọ pé kò rí bẹ́ẹ̀. Oríṣiríṣi ọ̀rọ̀ ló jẹ jáde lójú òpó Facebook lórí ìgbésẹ̀ ìwé ìpè ṣọ́ọ̀ṣì náà. Báwọn kan ṣe ń tàbùkù rẹ̀ làwọn kan sì ń sọ pé àwọn yóò dé ṣọ́ọ̀ṣì náà lọ ṣe fàájì. Ọ̀rọ̀ náà ló lọ fà gan-an o, gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe ń sọ. Ẹnì tó pe ara rẹ̀ ní Ayọ̀ Ìfẹ́ lórí ìkànnì ayélujára ojú òpó Facebook kọ síbẹ̀ pé àwọn olórin tẹ́ ẹ pè yìí kò tí ì pé o, ẹ ò bá kúkú fi Naira Marley náà kún kẹ́ ẹ lè jèrè ọkàn dáadáa. Bọ́láńlé Bámidélé Adéwuyì ní tiẹ̀ kọ́ tiẹ̀ pé èyí báyàn lọ́kàn jẹ́ o, ṣé ohun tẹ́ ẹ sọ ilé ìjọsìn Ọlọ́run dàrẹ́. Bákan náà ni Drivetv Ọ̀gbẹ́nẹ́bùrúm sọ tiẹ̀ lójú òpó Facebook rẹ̀ náà pé ohun tí ò dáa kò lóko méjì o ju pé kò dáa lọ. Ó ní èèwọ̀ lohun tẹ́ ẹ ṣe yìí nínú ìjọ Sele, ó bani lọ́kàn jẹ́, ó sì burú jáì, nǹkan ìtìjú sì ni pẹ̀lú. Èmi ò mọ irú ẹ̀kọ́ tí olùṣọ́ ìjọ yìí ní pẹ̀lú àwọn ọmọ ìjọ rẹ̀ gan-an, gẹ́gẹ́ bí ẹni náà ṣe kọ sójú òpó Facebook rẹ̀. Ṣùgbọ́n ní tàwọn èèyàn tí wọ́n fẹ́ràn fàájì orin Fuji àti tí wọ́n jẹ́ olólùfẹ́ Portable, wọ́n láwọn yóò fẹsẹ̀ kan dé ibi ayẹyẹ náà, àwọn yóò ṣe fàájì rẹpẹtẹ níbẹ̀ ní tàwọn. Ọmọbìnrin kan tó pe ara ẹ̀ ní Àbíkẹ́ kọ pé dandan ni kí òun wà níbẹ̀. Bẹ́ẹ̀ lẹ́nìkan náà tó ń jẹ́ Àbíkẹ́ Garment kọ pé òun máa lọ síbẹ̀ o láti lọ fi jó gbọn ìbànújẹ́ òun dànù. Wọ̀nyí àtàwọn ọ̀rọ̀ míì ní àwọn èèyàn sọ, àmọ́ ohun tí ó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì bí ìlú gángan. Ojú wo, èrò wo ni ẹ̀yin ní sí ìwé ìpè náà? Ẹ jẹ́ kí a jọ gbé e yẹ̀wò.